àwọn ọ̀rẹ́ mi náà tó fọ́ọ̀mù Gàlọ́yè àwọn Ṣẹ́gun Ògúngbè Àríjà so àwọn méjì tí mo bá nìyẹn all other ones ọmọọṣẹ́ mi ni ọ̀rẹ́ mi ni fílẹ̀ fún ọ̀rẹ́ mi dáadáa ni bọ̀ ọmọọṣẹ́ mi ọdún òkè ṣọ̀gá mi contemporary ni wọ́n so téèyàn bá sọ but according to Samas wọ́n ní wọ́n change Mr. Latin di Mr. Latin eléyìí tá à ń rí lónìí ṣé ti rí àwọn kankan wà nílé ayé. alátọ̀dá tún ṣèyọ ẹ̀sìnà tí ṣúgà. ló wá fún ẹ lórúkọ gbọ́dọ̀ fún ẹ lówó tó fẹ́ fi tó máa fi jẹun tó máa fi lórúkọ yẹn ni. ìyẹn entertainment. lágbára Ọlọ́run tí ò bá ti sówó yẹn bẹ̀ kò sí nǹkan bẹ̀. tí wọn bá lórúkọ tí ò sówó. ṣẹ́ni tí wọn bá lórúkọ tí ò sówó bákan méjì ni tọ́lọ́n bá kẹ́ ẹ dáadáa orúkọ yẹn á mú wá tọ́lọ́n bá fẹ́ kẹ́ ẹ dáadáa lórúkọ amúwá látara àwọn èèyàn tí èèyàn mọ̀ ó kéré kankan bọ̀ ìgbà mélòó yẹn fẹ́ ṣe dì tó bá pè èèyàn kan lónìí mo fẹ́ ṣe nǹkan báyìí ok tán wò pé ok tán tẹ ó sí ẹ tó bá máa pẹ́ nìyẹn lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta wàhálà lábùkù tó bá pè gan kò ní gbé kọ́ọ̀lù ó lè má fẹ́ gbé kọ́ọ̀lù ẹ mọ́. so possible káwọn kan lórúkọ kan máa lówó. ìyẹn gan ló pọ̀ jù kọ́ ló má fi ṣe tiwa. ṣé ti rí definition owó ó póríṣiríṣi ẹlòmíì owó títí ẹ Ọlọ́run bá ṣe oúnjẹ òun ilé ẹ kò tọrọ lọ́wọ́ èèyàn Ọlọ́run dẹ̀ ń bá ṣe tí òde bá yọ òun raṣọ fi sọ́rùn ó dẹ̀ ń bọ́ àwọn fámílì ẹ̀ ó ràn ọmọ ẹ̀ lọ́léèwé definition olówó ẹlòmíì nìyẹn definition olówó ẹlòmíì ni pé ká bọ́ ságbo tí Paso bá ń ṣeré tí Olúwayé bá ń ṣeré kan jábẹ́ ìlú wájú ẹ̀ kó na definition owó ẹlòmíì nìyẹn definition owó ẹlòmíì dẹ̀rẹ̀ kó kó mọ́tò jọ so oníkálukú ló ní definition tó fi hàn pa olówó lẹ́nu yìí bọ̀ tó èmi ẹni tí ò bá ti wá tọrọ owó lọ́wọ́ mi tí ò ń ṣe mi ni mò ń bọ̀ bó ti lè ń kórí tó lọ́mọ tó ń bọ̀ tó níyàwó tó ń bọ̀ tó dẹ̀ rán ọmọ lọ léèwé olówó ni. nínú Paso àtòṣùpá ta lè kó jẹ jù. àwọn méjèèjì because entertainer ni wọ́n entertainer ni wọ́n méjèèjì orin náà ń kọ mo sọ lẹ́ẹ̀kan entertainment industry ò easy so anybody tó bá lè ṣe débi pé àwọn èèyàn mọ̀ iṣẹ́ ńlá ló ṣe. iṣẹ́ ni. so omi ilé wa máa sọ pé eléyìí ni mo like eléyìí ni mi ò like àwọn méjèèjì mo bẹ́rí fún wọn wọ́n ti gbìyànjú gan. èwo lẹ máa ń gbọ́ jù. ti máa ń gbọ́ jù. kò sí ní èèyàn máa ní. mo máa ń gbórin. irọ́ ṣé mo pọ́tọ̀ ni a mọ̀ pé gbogbo wọn nìbọ̀ tó máa ní kan téèyàn because nínú ọ̀rọ̀ tẹ sọ́nsìn mi tí ìbéèrè ọ̀rọ̀ ìdébẹ̀ tẹ kọ́kọ́ dárúkọ Paso ni mo ṣe ń wò pé. tí mo kọ́ dárúkọ Paso bóyá torí pé Paso wà náà tí mo fi kù súnmọ́ mi jù. Òṣùpá ò súnmọ́ yín àbí. àwọn náà súnmọ́ mi but a súnmọ́ra jura wa lọ at least like 2, 3, 4, 5 occasions èmi àti Paso ti pàdé tá a ti jọ ṣeré tá a ti jọ ṣe gbẹ sọ tí wọn bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹni tí wọn bá súnmọ́ jù náà lè máa kọ́ dárúkọ bọ́ méjèèjì mo gbé fún wọn olórin náà méjèèjì. ẹ̀yin àti Òṣùpá ò pàdé. a ti pàdé rí but not like bẹ́ẹ̀ni àti Paso ṣe pàdé. àbí bẹ́ẹ̀ ṣe relate. gbogbo ẹ̀ papọ̀ all of the above. pàdé yàtọ̀ sí báyìí relate. all of the above káàsì má tọrọ sí mi lẹ́nu mo ọ̀rọ̀ ẹ yé mi mi tó ń lọ yé mi báwo rí mo náà bí mi náà bẹ̀ báwo rí máa nìṣó náà. ṣẹ̀fíù nǹkan. ẹ̀gbọ́n mi àgbàlagbà pátápátá olókun ọlá bàbá ráfíà àgbàlagbà ni wọn bọ̀dá mo kí yín. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. Ayobami Durojaye lórúkọ mi ń jẹ́ Ayobami Durojaye Àrẹ̀mú Ọlárẹ̀wájú Durojaye. ṣàbúrò àlásàrì ni. àwọn èèyàn máa ń béèrè question yẹn gan mi ò ń ṣàbúrò àlásàrì àbúrò àlásàrì náà tó ní mí mi ò ń ṣàbúrò àlásàrì ní sẹ́sà pé àwọn ṣe family àbúrò wọn ni mí ní sẹ́sà pé ọ̀gá mi ni wọ́n nídìí iṣẹ́ tíátà. ó ní oyè kan tán fi ń pè yín nínú fíìmù. Máyégún. wọ́n fún yín ní àbẹ́yìn lẹ fúnra yín. wọ́n fún mi ní tipẹ́tipẹ́. Máyégún àwọn wo ló fún yín. àwọn èèyàn mi àwọn tí wọ́n gbà tèmi tán mọ̀ pé anywhere tí n bá wà mi ò kì í fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ọ̀nà ò pé Máyégún ló tọ́ sí bọ̀bọ̀ yìí láti jẹ. torí mo ti máa ń ronú lórí orúkọ yẹn tipẹ́tipẹ́ Máyégún tíátà ṣé mo bí kan tó fúnyàn joyè ó máa ní nǹkan tán wù kan tó fúnyàn lóye. òun náà ni mo ti sọ lẹ́ẹ̀kan ọ wò pé anywhere tí bọ̀bọ̀ yìí bá wà. ẹ jẹ́ fún àpẹẹrẹ ń sìn Ọṣẹ́ Ìtura director ṣé mo bí Jàrá Adénírègbè yìí of blessed memory Ọṣẹ́ Ìtura director yẹn àmọ́ ìdí tán fi ń fún wọn lọ́ṣẹ́ ìtura. àwọn tí wọ́n believe pé wọ́n approach wọn sí directing pé bóyá ó jọ bàbá Ògúndé
nígbà tí bàbá Ògúndé wà láyé bàbá Ògúndé tí bàbá Ògúndé bá fẹ́ direct èrò máa pọ̀ kankan ní wọ́n fi pa ẹni yìí ó ń direct bí bàbá Ògúndé náà lè pè ní ọ̀ṣẹ́ ìtura. Yes. Mo fẹ́ mọ̀ di ti Máyégún yín yẹn ni kò tí mo fẹ́ mọ̀ nǹkan tó ó máa ní nǹkan tó mú Máyégún yẹn wá. káàsì mo ti sọ. Mo ti sọ. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní 1996 precisely February. 1996 February 1996 mo bẹ̀rẹ̀ 30 years ago nìyẹn. Agbára Ọlọ́run. So nígbà tí mo ṣetán ní polytechnic ní Bida Poly because Minna ni mo ti lọ secondary school Niger State. So ìgbà tí mo ti wà Minna náà ni mo máa ń wo Indian film. So to say Indian film ló jẹ́ kí n jò ní tíátà. So ni mo ti fall in love pẹ̀lú mi àwọn Amitabh Bachchan ṣe ń ṣe àwọn Dharmendra bó ṣe ń ṣe nǹkan kan. Okay. Mo dẹ̀ ní lọ́kàn pé torí ẹ̀ gangan mo ṣe wá sí South otherwise bóyá náà ti bá ṣe máa gbé. Torí tíátà. Torí pé mo fẹ́ ṣe tíátà. Kò dẹ̀ sí mo fẹ́ practice ẹ̀ lọ́wọ́ tí mo mọ̀ lọ́hùn àwọn súlésúlè àwọn Jaguar nǹkó wọn kàn máa ń wá súlésúlè àjọ ń gbé street gan pàápàá ní Minna ni. Àwọn Jaguar kàn máa wá àwọn ajílẹ̀yẹ máa ń wá sí Minna nígbà yẹn wá ṣe performance tá a máa lọ wò nǹkan kan. But torí pé mo fẹ́ ṣe tíátà mo gbá mi ò lè jókòó ní nọ́ọ̀tì kí èèyàn ṣe kó succeed ní ẹ̀ ni mo ṣe wá sí South and to God be the glory. Adúpẹ́ fọlọ́run. Ìgbà tẹ́ wá sí South yẹn bolẹ̀ wá dé sí bolẹ̀ ti bẹ̀rẹ̀ báwo lẹ bẹ̀rẹ̀ sí practice ẹ̀. Nígbà tí mo dé gangan Ọláìyá ni him. Igwe. Alhaji Ẹ̀bùnolúwa Olóyèdé Ọláìyá àwọn ni him mi pé mo fẹ́ wá join. Gbogbo àyẹn wọ́n sì máa ń show film ní Gateway Hotel. Okay. Abẹ́òkúta. So mo wá láti lọ sí Gateway Hotel Abẹ́òkúta. Táìmì yẹn dẹ̀ ni fíìmù wọn kan jáde ẹsẹ̀ àárọ̀. Because nígbà tí wo fíìmù máa ń pinpoint àwọn actors. Mo máa jáde ní hall báyìí mo kàn pàdé ọ̀gá mi of blessed memory Ayọ̀délé Adésànyà. Mo yẹ pàdé ojú Ayọ̀délé Adésànyà ẹ̀gbọ́n àbúrò ló jẹ́ sí Katike Prince Adésànyà Ajídára. Ọmọ bàbá ọmọ ìyá ni wọ́n. So mo pàdé ojú máa yìí náà wà náà àwọn tí mo ń rí inú fíìmù. Nǹkan bàbá mo fẹ́ nítorí ẹ̀ mo wà kò sí problem iṣẹ́ tẹ̀mí náà ń ṣe nìyẹn nǹkan kan ló bá máa wá ó máa gba fọ́ọ̀mù máa ṣe máa mọ̀ èmi tí mi ò dá kan mọ̀ gbogbo àtọ́láyà everybody wa àjọ ń ṣe náà ni bó ṣàṣe gba fọ́ọ̀mù yẹn lọ́dún náà lọ́hùn nìyẹn àdìbẹ̀rẹ̀ rìázà but rìázà yẹn ni máa ń wà àwọn olóògbé Ṣẹ́gun Ayọ̀délé Adéníjì Sámà because àjọ gbogbo àṣìjọ máa ń pàdé FSP gbogbo wa máa ń pàdé ń gbọ́ àyẹn FSP ní Kútọ̀ a máa ń pàdé ń bẹ̀rẹ̀ fún rìázà nǹkan kan so tábà tí wọ́n ń ṣe rìázà wọn máa wá gbogbo ẹ̀ náà wọ́n yẹn ti notice pé bọ̀bọ̀ yóò dà pé bọ̀bọ̀ yìí ó ní nǹkan kan nínú so from there àjọ get close mọ́ra wa ṣé yóò bá mi yé ṣùgbọ́n tó bá ráwọn àgbàlagbà tí wọ́n like ẹ̀ tí wọ́n nawọ́ ọ̀fẹ́ sí ẹ̀wọ́n náà máa àjọ get close mọ́ra wa débi pé mo bẹ̀rẹ̀ sí rìn mọ́ wọn láti gbà yín máa ń sọ fáwọn èèyàn pé tí wọ́n bá lẹ́wọ̀n èèyàn jìyà ní tíátà Ọlọ́run ní jẹ́ ń jìyà ibi tí mo bá dé mi ò jìyà because láti day one tèmi sí dé tíátà lèmi ti ń gbowó bẹ́ẹ̀ ni ẹ jìyà tíátà Ọlọ́run ní jẹ́ ń jẹ́ Ọlọ́run ní jẹ́ ń jẹ́ àti lọ ṣe performance ní Sulhe Abiola Salaudeen Abiola ní Òṣìẹ̀lẹ̀ a ṣe tọ́ ń bẹ̀ tá a rówó pa owó tá a bá ní ká fi wọ mọ́tò ó lè ṣeé ṣe kọ́ ẹ pé a ní rí owó pín adẹ́fẹ́sẹ̀ rìn yíyan èmi ò káyẹ kún yà because at the end of the day mo gbowó kúrò ń bẹ̀ at the end of the day padà gbowó owó yẹn ò tó ká fi wọ mọ́tò ká tún pín ni ṣé yóò bá mi yé so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá lọ from there meanwhile Sama director ni wọ́n from there wọ́n máa àjọ súnmọ́ra wọn tó bá fẹ́ ṣe film mo kọ́ continuity orí street mo ti kọ́ continuity mo bẹ̀rẹ̀ sí bá wọn ṣe continuity kò pẹ́ náà ni àwọn láyà notice ká bọ̀bọ̀ yìí ó dà pé gan tó bá fẹ́ anything tó bá fẹ́ ṣe wọ́n máa invite mi máa bọ̀ títí tó fi Kàlásárì náà bá fẹ́ ṣe film most of film gbogbo ìlú àwọn òkú kankan èmi ìjáyé mọ́já èmi ni mo kọ manuscript yẹ akọ̀sọ́ mo láì dí abẹ́bẹ́bẹ́ á dẹ̀ sọ fún mi so bá a ṣe ń bẹ̀rẹ̀ àníyàn ẹ̀ bọ̀ nìyẹn and to God be the glory here we are today. ìgbà tẹ dọ́dọ̀ ọ̀gá yín tẹ́lẹ̀ gba fọ́ọ̀mù yẹn tẹ́ bẹ̀rẹ̀ à ń wọlé bá ń bẹ̀ náà tọjọ́ ní tíátà. àwọn tí mo bá àṣìṣe Akínládé
she's gone now of blessed memory. Ó ní one guy Ṣẹ̀san náà ń pè yẹn náà bá wa ṣe theatre mu Ṣẹ̀san. So àwọn méjì tí mo bá ń gbà yẹn nìyẹn. Àwọn méjì tí mo bá ń gbà yẹn. 1996 yẹn àbí. Yeah. Bọ́lẹ̀ tí ń ṣe rìhásà ń gbà yẹn. A máa ń ṣe rìhásà ní rìhásà wa ní particular kò ṣe pójú kan ìgbà míì a lè ṣe nílé ọ̀gá mi ní gbogbo nísàlẹ̀ òkè Ìjàyè òkè odò Ìjàyè yẹn ìgbà míì tó bá gbà tó kúrò ńbẹ̀ jẹun tuntun FSP bá ṣe àṣe kò ṣe pa ní pé particular place a máa ń converge. Ẹ wá lò tọdún mélòó lọ́dọ̀ ọ̀gá yẹn? I think I was there for like 3 years. Gbàtà yà kò ń bẹ̀ nǹkan. Mo yẹ kúrò ńbẹ̀ to God be the glory mo ti ń kọ́ directing lọ́dà Sama Ṣẹ́gun Ayọ̀délé Adéníjì of blessed memory kọ́lọ́n bá mi fọ̀run kẹ́wọ̀n. Àmín. Ó yẹ bẹ̀rẹ̀ nìyẹn. Ó yẹ bẹ̀rẹ̀ nìyẹn so at the end of the day akọ̀dà á wò pé kò ní dáa kéèyàn máa ṣiṣẹ́ kan kó má tún ní education knowledge of n tó ń ṣe yẹn mo láti tún lọ ṣe creative media art ní school wo òjèrè kan náà okay Moshood Abiola Polytechnic okay yeah so mo ní diploma in creative media art. Diploma in creative media art. So ẹ dọ́dọ̀ Sama ní ọdún wo? Mo dọ́dọ̀ Sama ní 1990 I think it was 1999. Ṣé wọ́n ṣì wà lókè ẹ̀kẹ́ ńgbà yẹn? Wọ́n ti do 91 according to him 90 so 91 náà wà lókè ẹ̀kẹ́ so mo bá wọn lókè ẹ̀kẹ́ ni. Báwo lẹ ṣe lè describe Sama? Bàbá ní ká máa sọ̀rọ̀ nípa olóògbé Ṣẹ́gun Ayọ̀délé Michael Adéníjì ilé aṣọ ilé amọ̀ èèyàn tó jẹ́ pé èèyàn ní Sama ibi tí Sama dáadé kí ìṣòro ẹ kó tó gbogbo àdúgbò táwa yìí tó bá gbé dọ́dọ̀ Sama máa sọ di kíntì ní báyìí fún ó lè má fún ẹ lówó ibi tí Ọlọ́run tóbi dé nìyẹn o ó lè má ní owó ó lè má lówó tó fẹ́ fún ẹ tó bá gbé ìṣòro tó tó gbogbo àdúgbò yìí dọ́dọ̀ ẹ á bẹ̀rẹ̀ sọ di kíntì ní báyìí and he's a very quiet person ẹni tó dẹ̀ ń fẹ́ ire fọ́mọlà kejì ni ẹni tó fẹ́ ire fọ́mọlà kejì. Ṣùgbọ́n àtẹ dọ́dọ̀ Sama 1999 yẹn ó máa láwọn kan náà tẹ̀jọba ń bẹ̀. Sure. Mr. Latin bó tẹ̀ pé kò ṣe according to story tí mo gbọ́ torí bọ́ ọmọdé ò bàbá tán àbárọ̀bá àwọn kan ló kọ́ wọn ṣe direct but àwọn ni wọ́n change Mr. Latin di Mr. Latin ilé ìtàn rí lónìí. Yes, Sama because comedy normal comedy a fẹ́ ṣe comedy ká máa sọ́gbànú ká máa ku èédú sójú nǹkankan ni ó ń rain gbogbo àti àwọn náà dé so àwọn náà follow suit but according to Sama you are very good but if you want to go far you have to distance yourself. Comedy ò sí nínú gbogbo tá a gbọ́ n tó bá jáde nínú wa lẹ́nu wa àti appearance in comedy so it was Sama that reformed Mr. Latin according to what I know. So ọ̀dọ̀ Sama yẹn wọ́n máa ń sọ slogan kan gbà kan why Sama kí lè rò pé ó fà á. ṣe ti rí àwọn kankan wà nílé ayé why Sama tó ń sọ yẹn àwọn kan believe pé political structure ṣe mọ̀ pé gbogbo nǹkan náà ni politics ń wà ń jẹ bó tẹ̀ jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ láìkò òṣèlú àwọn kan believe pé political structure theatre ní Abẹ́òkúta Sama ló ní lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Àwọn kan believe there is difference between àwọn kan believe àbí àwọn èèyàn mọ̀ pé. Àwọn kan believe because ṣe ti máa sọ pé wọ́n believe because Sama tó ló ní political structure Sama doesn't do it alone. Ṣé ẹ sàn but tó don't believe pé òun ló ní political structure yẹn lọ́wọ́ even after its death bóyá 2005 no this is 21 years. Yes. People still have that notion pé àníṣe a gbọ́dọ̀ bí empire yẹn wó. Ṣé you understand? So nǹkan tó fà wá Sama nìyẹn some people believe pé òun ló ní political structure lọ́wọ́ so tó bá dẹ̀ kí ló dé tó fi jó òun so nǹkan tó fà nìyẹn. So àwọn nǹkan wọlé á ṣe lọ́dọ̀ Sama. Wọ́n ti mo ṣe pọ̀ o ibẹ̀ ni mo sọ fún yín ibẹ̀ ni mo kọ́ bẹ̀rẹ̀ sí kọ́ continuity bó tẹ̀ pé mo padà lọ kọ́ ní school àti directing and any continuity any good continuity is a potential assistant director. Okay. So definitely by learning from him mo ti learn how to direct so mo kàn lọ
tún brush up knowledge mi mọ́ ní school. That's good. Ó lẹ ti wá kọ́ jingle. Ẹ̀bùn Ọlọ́run but èèyàn kan ló discover mi. Okay. Because èmi ò kì í fi credit oní credit pamọ́. Jingle ngbà tí èmi àti Mr. Latin because èmi àti Mr. Latin jọ rìn díẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí jọ rìn Mr. Latin ṣe jingle tó ti yé so Mr. Latin wá jẹ́ ká jọ lọ sí studio Bomas ní ọdún náà lọ́wọ́ ní Bomas ní Gateway Hotel. Okay. Passion Elédùmarè that one was 1998 or 99 ṣá I don't know so wọ́n fẹ́ ṣe jingle ẹ̀ la fi jọ lọ. Nítorí ọ̀gbẹ́ni yìí ṣe èmi náà ní talent yẹ I can do it. So bí jingle ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So Mr. Latin ló discover yín fún yẹn. Yes. Hausa tẹ wá máa ń sọ ńkọ́ mo rí pé wọ́n máa ń lò yín fún Hausa gan. Hausa nígbà tí mo gbé north tán ọ̀dẹ̀ tí ó yẹ pé wọ́n ń ta Hausa káàbà ní kò sówó ta fẹ́ fi rà. So north mo ti gbọ́ Hausa. Ṣẹ́yìn náà kọ́ ni mo rí inú dangerous beat ṣá tẹ́ta lẹ̀kẹ̀. Èmi náà ní lágbára Ọlọ́run. Bó lẹ́yìn ti rí lẹ̀kẹ̀ tẹ́ta. Bóyá a máa ń láti pe producer yẹn ká bi léèrè. Ṣẹ́yìn ọ̀rọ̀ tí ni. A máa ń láti pe producer yẹn ká bi léèrè. Orí bẹ́ẹ̀ kiri lẹ̀kẹ̀ lọ́jọ́ yẹn kíní ẹ sá Hausa díẹ̀ fáwọn olólùfẹ́ yín náà. Tọ́ ìnáwó ní ìkúnná láfíà kó náà gẹ́ṣẹ́ kú ó alẹ́ ká àlèyèrè sanu. Okay, kí ni ìtumọ̀ yẹn? Báwo ni iṣẹ́ wà ókè mo kí yín o Ọlọ́run á fún yín nígbà lò mo kí yín. Kí ló ń jẹ́ zo kèṣí àbí ń ṣí? Wá jẹun nìyẹn ò lè so kàchíà tó bá kóbìnrin lẹ fẹ́ bá sọ̀rọ̀ ní kìṣí àbí ń ṣí because Hausa ní he or and she bí olóyìnbó ṣe ní so kìṣí àbí ń ṣí yẹn obìnrin lẹ ń pè pé kó wá jẹun so kàchí àbí ń ṣí ọkùnrin lẹ ń pè kó wá jẹun. Zo kàchí àbí ń ṣí ẹ pọ̀ ọkùnrin nìyẹn. Yàyà màtá. Báwo ni ìyàwó mo pé wọ́n máa mọ yẹn yàyà màtá kó tẹ gbọ́ gbogbo ẹ̀ wá mọ̀ yẹn. Gómà ṣáà dáyà. 11 nìyẹn. Gómà ṣáà bíu. 12. Okay. Ṣé ká fa Hausa máa ṣe program yìí lọ ni? Tí wọ́n bá ti ó yá lọ. Ẹ̀ná kó mi ìfàsá ni yá. Kí nìyẹn? Èdèlú ò nìyẹn. Èdèlú ò nìyẹn. So bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ bí jingle náà ṣe wọ̀ nìyẹn. Sure. Láti ṣé mo gbà artist night bẹ̀rẹ̀? 1997 la bẹ̀rẹ̀ artist night. Kí lẹ lè sọ fún wa nípa artist night? Artist night ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ artist night lára ọ̀pọ̀lọpọ̀ wa l'Abẹ́òkúta because that is the point of discovery for everybody. Látòrí Ọdúnládé Adékọ́lá, Ṣẹ́gun Ògúngbè, Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, Àrẹ̀jàn and so many of us like that. Artist night only discovery point. So artist night ṣe dáadáa fún wa. Kọ́lá Ajéyẹmí ni o, Túndé Adébáyọ̀ ni o, Loko. Everybody wa. Thank God for artist night in our life. Ìgbà wo lẹ ṣe fíìmù àkọ́kọ́? Fíìmù àkọ́kọ́ mi mo ṣe ní 2007. Kí lẹ pè title lẹ? Ìgbèkùn ìfẹ́. Ìgbèkùn ìfẹ́. Ìkejì ńkọ́? Ìfẹ́pàdé. Ìkẹta? Àtùpà Ayọ̀. Ìkẹrin? Ìkẹrin Àwẹ̀dá. Ìkarùn? Ìkarùn Ìràwọ̀ Àgbáyé 1 and 2. Ìkẹfà? Mi ò tí ṣe kẹfà 5 tí mo ti ṣe nìyẹn. Mẹ́fà nìyẹn 1 and 2. 1 and 2 ẹ mọ̀ pé táìtù kan ni. Ṣé owó wà nínú fíìmù gbà yẹn gan? Owó wà kò sígbà tí èèyàn ṣe fíìmù tí ò sí owó sì wà nínú fíìmù nísìnyí. Wọ́n dìpẹ́ nípa bá ṣe. But àwọn ìgbà yẹn ń release ẹ̀ nìyẹn. À ń release ẹ̀ ni. VCD àbí? CD ya. CD. Ṣówó dẹ̀ ẹrú dáadáa ń bẹ̀ gbà yẹn. Èmi sọ lẹ́ẹ̀kan èmi ò mọ̀ ọ́n mi ò yàtọ̀ sí fíìmù ẹyọ kan ṣoṣo tí mo ṣe Àwẹ̀dá tí mo lè sọ pé mi ò rówó ẹyọ kan tí mo dẹ̀ ṣe tí mi ò rówó nú ẹ̀yìn ọlọ́mọ yẹ ká bẹ léṣù wọ̀pọ̀ ni ká má gba eléṣù wọ̀kọ̀ pọ̀. No mo fẹ́ mọ̀ bóyá mákẹ́tà ni torí ẹ mọ̀ báwọn kan náà máa ń jáde. tó ta mi ò lè pe mákẹ́tà àwọn Mọ̀ṣún tó pe ra wọn mákẹ́tà ló ta mi ò lè pe mákẹ́tà. ọmọ Ọ̀ṣun. Mọ̀ṣún mákẹ́tà àwọn tí ò tó mákẹ́tà tí wọ́n present ara wọn bíi mákẹ́tà. bọ̀ kí ló dé tẹ̀yìn náà gbé fún. ṣe ti rí kọ́lọ́ máa jẹ́ kí tójú bá pọ́n àgàn abẹ lọ́run pé kóun tẹ̀ bí kó kú kọ́ tẹ̀ máa kọ́ mọ̀ pé òun ò ń ṣe àgàn rọ́mọ bí wà á ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ojú ń pọn yín gbà yẹn àbí. ojú of course mi ò gbà mí máa wà ìgbà tí pé owó máa ń dọ́ba rí tẹ̀. bọ̀ tẹ́ sọ pé láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ tí ẹ kà ń sìn yẹ. yà mo ní owó máa ń dá ọba orí tẹ̀
so ìyẹn ò mí pé ọba tó wà lórí tẹ̀gbà kọ́ máa wà tó wọ́n dáwọ́ lọ́wọ́ ìyẹn ò mí pé yà ń jẹ́. Bọ̀tẹ́ ló ṣe fíìmù yẹn ò ta ni àbí mákẹ́tà ni ò fẹ́ yín lówó. mákẹ́tà ló ṣe ìtòhùn because ṣẹ́mọ̀ gbogbo iṣẹ́ ló máa ń ládéhùn àdéhùn báyìí ni iṣẹ́ wa ok tá a bá ṣe tán iye báyìí ni royalty tó fẹ́ gbà ká dẹ̀ ṣiṣẹ́ tán kí mákẹ́tà dẹ̀ bẹ̀rẹ̀ sí yí but I thank God Ọlọ́run compensate mi lórí iṣẹ́ yẹn that's why mi máa fẹ́ fò kódà kò sí pé èèyàn fi ọ̀bẹ sí mi inú mi ò lè dárúkọ mákẹ́tà yẹn Ọlọ́run compensate mi gan lórí iṣẹ́ yẹn so kò jẹ́ kí n. kí ló Ọlọ́run fi compensate yín. ẹ ṣe orí iṣẹ́ yẹn la wà mo máa fún ẹ lówó mi ò fún ẹ lówó ó máa dọ̀rọ̀ kóòtù máa ṣe ọmọbìnrin kan lọ́lọ́run kan lò fún mi ọmọbìnrin yẹn was the ó dùn mí pé mi morúkọ woman yẹn major distributor Dangote ní Lábẹ́òkúta yẹn ó kàn pé mi ni ṣe láìka ara mi láìka ara mi ṣe ẹ̀dẹ̀ gbọ́ lọ́ngbọ́ mo gbọ́ lọ́ngbọ́ tó bá jẹ́ £1 lẹ́nu yóò fẹ́ fún yín ẹ gba £1 yẹn máa lọ kẹ́ àwọn tọ́lọ̀ máa ṣe mo dẹ̀ gba 200,000 mo fi gba 20,000 bẹ́ẹ̀ ni 200,000 mo dẹ̀ smile mo dẹ̀ lọ but ìgbà tọ́lọ́run máa fi Ọlọ́run hàn tọ́lọ́run fẹ́ jẹ́ ká mọ̀ pé òun ni òun jẹ́ Ọlọ́run that following month èèyàn kan dẹ̀ single-handedly dash mi ní 2.3 million naira so why ti inú mi ò fi why ti máa fi máa bínú lórí. Ọlọ́run dẹ̀ lo èèyàn kan ọ̀gá mi kan Ọlọ́run lo ọ̀gá mi kan ṣé ń di tíátà kò ń ṣe di tíátà but ọ̀gá mi ni láéláé ọ̀gá mi láì láti dash mi 2.3 million naira. iṣẹ́ tó yẹ kẹ́ gba 200 wọ́n fún yín 20,000. bẹ́ẹ̀ni. mẹ́sẹ̀gì gidi ni o ṣùgbọ́n àmì ìdíyàn bá rò pé mo ṣe kà fún yàn. but nọ́mbà kí ni fíìmù Màwẹ̀dá yẹn. that was I think it was number 4. 4 lẹ́yìn ẹlẹ́wà ṣe 1 and 2. kí lẹ pé first one. first one is Ìgbèkùn Ìfẹ́. ta ló ta yẹn. Gemini Films. èwo ni kejì. Ìfẹ́ Pàdé. ṣé Gemini náà nìyẹn. Gemini náà tọ́ta. ok kí ló tẹ̀yìn náà gbé yẹn fún Gemini tó jẹ́ lómi ilẹ̀ gbé fún. because ẹni yẹn ló pè mí kí ká jọ ṣe business. ẹ̀ṣọ́ owó tí Gemini ń fẹ́ yìí náà tó yín ni. no kò yẹ pé Gemini ń fẹ́ mi náà lówó owó mi mo fi ń ṣe fíìmù mò ń tà bọ̀ mò ń tà níye tó pay mi ni. ẹni yẹn ṣáà fún yín 20,000. instead of 200. so mo rí bẹ́ẹ̀ tún máa ń kọrin ṣe máa ń kọrin sí fíìmù náà àbí. mo máa ń kọ. níbo ni yẹn idea yẹn náà tún ti wá. like I said earlier Ọlọ́run ló ní kò kì í ṣe mi àti pé ṣe rí Ọlọ́run ṣe nǹkan fún wa ní Abẹ́òkúta gbogbo àwa tí mo dárúkọ yẹn Ọlọ́run ṣe nǹkan fún wa Ọlọ́run nífẹ̀ẹ́ wa gan so Ọlọ́run fún wa ní idea Ọlọ́run dẹ̀ fún wa ní ẹ̀bùn Ọlọ́run fún wa ní ẹ̀bùn gan. ó tún fowó tì. ó fi wọn ba ìbàlẹ̀ ọkàn tá a máa fi lò níwọ̀nba. ó tún fi sí. níwọ̀nba sí. ẹ̀yin wá ní gúrùpù tẹ́yìn náà ti ń train àwọn èèyàn. mi ò ní group. kí ló dé. kòkàn mi ò lè go through stress yẹn. ọ̀tá nǹkan go through ẹ̀fẹ́ yìí náà. mi ò lè go through stress yẹn. ṣe ẹ̀yin ò train èèyàn rí báyìí. máa ń rìvá àwọn èèyàn gan afẹ́ ṣe tíátà máa rìvá lọ sí lọ́dún lágbájá lọ sọ́dọ̀ tẹ̀mí. kí ló dé ṣé ẹ̀yin ò láìkẹ́ ni. mi ò kàn lè go through stress yẹn because èmi ò lè ṣe nǹkan tí mi ò ní wà fully involved. Ọlọ́run that like I said earlier Ọlọ́run ṣe débi pé mo wà náà tó máa ń busy so ọmọ tí bá dẹ̀ ṣé màá gbọ́mọ mo ti gba 100,000 150,000 màá kàn lọ́ máa pa ọmọ rìí àṣà kan pé kẹ́ máa ṣe ẹ̀yin kẹ́ máa so. time kan wà lábẹ́òkúta yìí mo fẹ́ kẹ́ ẹ dárúkọ àwọn kakos tí ó tún ní weight gan lábẹ́òkúta nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ bọ̀ yẹn. kò ṣe bàtà àwọn èèyàn mi dá kakos sílẹ̀ àwa náà dá kakos kan lẹ̀ earlier even before any kakos lábẹ́òkúta yìí. kí lorúkọ ẹ̀. because kakos àwa bá ń lẹ̀ ultimate ni kakos àwọn di méjì. ok ultimate kakos ok. so gba yẹn I don't know ní 90s late 90s we just have to do something at that positive forum lẹ̀. Positive forum yẹn èmi olóògbé Akeem Alamutu ẹ̀bà Lágídò Taofik Ṣorẹ́mi ọ̀gá mi Paragon Mr. Kayode Akidina. mo tún ṣe ìrántí àwọn tó àwọn kan ṣì wà bẹ́ẹ̀ tí mi tẹ̀ wá tó rántí bí kò ti pẹ́. Positive forum la pè é torí mo rántí pé àtẹ̀ṣiṣẹ́ fíìmù kan àbí méjì.
ngbà yẹn ní gbogbo àyẹn ní Gateway Hotel Annex wà táìmì yẹn mo rò pé iṣẹ́ yẹn la kọ́kọ́ pé ó dà pé iṣẹ́ yẹn la kọ́kọ́ Olúmídé Bákàrè wá ṣe l'Abẹ́òkúta. Olúmídé Bákàrè. Coco Close àti tatuni náà àti bọ̀dá yìí bọ̀dá tó lọ ṣe House of Rep ní Ifẹ̀ yìí bọ̀dá Rótìmí Mákindé lọ́dún yẹn lọ́hùn so bọ́sẹ̀ mọ̀ oníkálùkù pẹ̀lú different idea ẹ̀ at the long run kákọ́sí yẹn ò lè tẹ̀síwájú mọ́ lẹ́yìn tí ó tẹ̀síwájú mọ́ lọ́sẹ̀ àfọ́ọ̀mù Igi Àlọ́yè. Igi Àlọ́yè mi o I'm not part of Igi Àlọ́yè sorry Mọ̀súrùjà Ẹgbẹ́mi wà ní Positive Forum. Mọ̀súrùjà Ẹgbẹ́mi. Kí ló wá jẹ́ tí ẹgbẹ́ yẹn ò tẹ̀síwájú mọ́? ẹ mọ̀ pé tí idea bá pọ̀ ń gbà mí ó ṣeé ṣe kí nǹkan fi orí ṣọpọ́n ṣó ti yé mo wà ń bẹ́ẹ̀ nígbà tí mi dé wà ń bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé mo sọ fún mi pé 1996 lèmi dé industry àdá Positive Forum lẹ́bẹ̀ẹ́ 98 tàbí 99 ṣe mọ̀ pé bí ọmọọṣẹ́ là á ṣì máa jẹ́ Ọlọ́run kan jẹ́ ká wà fortunate láti the part of them. ṣó ti yé so tó ṣẹlẹ̀ ni. so Igi Àlọ́yè wa tún wà bí. Igi Àlọ́yè wà lẹ́yìn yẹn ni Igi Àlọ́yè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náwọn èèyàn mi àwọn ọ̀rẹ́ mi náà wọ́n tó fọ́ọ̀mù Igi Àlọ́yè àwọn Ṣẹ́gun Ògúngbè Àrèjá. but ìgbà tẹ́ dégbà àwọn èèyàn ti ń hack tàbí. wọ́n ti ń hack bọ̀ ọ̀rẹ́ mi ni wọ́n. but ọ̀gá la tún máa pè wọ́n. ok Ṣẹ́gun Ògúngbè because born actor ni Ṣẹ́gun Ògúngbè Ṣẹ́gun Ògúngbè àtàrèjá so àwọn méjì tí mo bá nìyẹn all other ones ọmọọṣẹ́ mi ni ọ̀rẹ́ mi ni fílẹ̀ fún ọ̀rẹ́ mi dáadáa ni bọ̀ ọmọọṣẹ́ mi ni ọdún òkè ṣọ̀gá mi bọ̀ ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ ni contemporary ni. ẹ sà inú mi ni ọ̀dọ̀ mi ni kùn wà tí n bá yó mo mọ ọ̀gá mi mo dẹ̀ mọ́ ọkọ̀ ọdún tẹ d'Abẹ́òkúta is 1990. mo d'Abẹ́òkúta 1995. okay. mo bẹ̀rẹ̀ tíátà ní February 1996. ọdún òkè ṣọ̀gá mi contemporary ni wa. ó ti yé mi ó ti yá àwọn èèyàn náà kò sí ayíkọ́ndún ńkọ́. ọmọọṣẹ́ mi ni. Àwílò ńkọ́. ọmọọṣẹ́ Ejikeme. You deserve comfort, peace, and a place that feels like home, even away from home. We are GB Citadel Hotel and Suites. Here, every stay reminds you are worth the best. We are located at Justice K. Onofeso Avenue, Oloruda, Obada Oko. Accessible through Federal Housing Estate, Obada, or Iyanabule Meko. GB Citadel Hotel and Suites is a world of comfort, class, and confidence. From our beautifully furnished luxury suites to our executive rooms, the feeling is pleasing. Enjoy our swimming pool. Taste our delicious intercontinental dishes. Relax in a serene environment with 24 hours power supply and maximum security. We can pick you up in our luxurious car because your comfort matters. At GB Hotel and Suites, you don't just stay, you experience value for your money. Call us now on 0913 408 5504 or 0805 571 5423. GB Hotel and Suites. Get value for your money. Ejikeme ọmọọṣẹ́ mi lè Ejikeme. Radical. ọmọọṣẹ́ Sanusi nǹkan tó ti kú yẹn. Sanusi bá mi ní industry. ọdún ṣáà ní contemporary yìí. jẹ́ ká bá sọ nǹkan mi. ẹ burú bàjẹ́. sọ nǹkan mi. ok gbogbo fíìmù tẹ ṣáà ṣe nìyẹn. ìmí ìdẹ ṣì ń bọ̀. mo ì máa ṣe fíìmù mi ò sì ṣe sílẹ̀. sẹ́yìn ò sínú Igi Àlọ́yè ni. mi ò sínú Igi Àlọ́yè gbogbo wọn tó wà mẹ́pàá ta ọ̀rẹ́ mi wọn. gbogbo àwọn náà máa ń bá wọn ṣe ń gbà yẹn dáadáa. òun náà mo sọ pé gbogbo wọn tó wà mẹ́pàá ta ọ̀rẹ́ mi ni wọn so téèyàn bá sọ ẹlòmíì gan kì í mọ̀ pé mi ò ṣe mẹ́mbà Igi Àlọ́yè gbogbo àwọn tó wà ní Igi Àlọ́yè pátá ọ̀rẹ́ mi ni wọn. because àjọ máa ń ṣe gbogbo àjọ máa ń ṣe tí mo bá fẹ́ ṣiṣẹ́ gbogbo àyẹn tí mo bá fẹ́ ṣiṣẹ́ tẹ́nibọ̀dì bá fẹ́ ṣiṣẹ́ nu wọn tó bá jẹ́ pé mi mọ̀ kọ́ ọmọdé ìtàn máa dúró ni because gbogbo ẹ̀ ń dùn gan gbà yẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó sì ń dùn lọ́nà báyìí. ó dẹ̀ máa dùn títí ayé ni lágbára Ọlọ́run. ṣé ẹ ti gbọ́ Parties Night ti fẹ́ bẹ̀rẹ̀ padà. mo gbọ́ dáadáa. continuity lẹ́lẹ́ máa ń ṣe àbí. continuity yeah. láti continuity ló ti di director. mo tẹ̀ kọ́ ṣe production manager. PM. okay. mo tó di director. because one thing about me is mi ò kì í máa ń ṣe nǹkan kí n máa mọ nitty-gritty of that thing mo fẹ́ mọ̀ dáadáa ṣé ẹ sàn because I'm proud to call myself a complete filmmaker because I know the nitty-gritty of filmmaking
So and I've gone through every rigorous training that made somebody to become a great filmmaker. ṣé ńgbà tẹ́yìn ṣe continuity yẹn ṣówó wà ń bẹ̀ dáadáa àbí ìfẹ́ fi ń ṣe. ṣé ti rí èmi fẹ́ máa sọ wọn kan that's what my advice ọmọ tó bá fẹ́ wá sí industry má kọ́kọ́ fẹ́ jùmọ̀ kó fẹ́ rànjú mọ́ kámẹ́rà ó ṣeéṣe kán máa rí ẹ ó ṣeéṣe kán máa mọ̀ ẹ́. wá kọ́kọ́ wá one crew aspect kò sí ni owó pọ̀ ní location ó máa gbowó iṣẹ́ ó dẹ̀ máa jẹun ó wá lè kéré ó máa gbowó iṣẹ́ ó dẹ̀ máa jẹun. so owó wà ń bẹ̀ ń báyìí. níwọ̀nba tó wà ní industry ń gbà yẹn ṣe pé industry náà ó ń grow sí ni gradually. So. but nínú continuity àti director èwo lówó ẹ̀ pọ̀ jù. Director ni ìyẹn ò ń ṣe kò sí kò tó fẹ́. so director máa ń tóró àwọn tó act ń gbà mí. ó depend lórí power of bargaining individual tí o bá mi yé àrí project tí director máa gba 4 million naira àti màá actor tó máa ṣe lead role tó máa gba 1 million ṣé ẹ sàn tó bá pẹ́ àṣe ṣẹ́gun bó ṣe yẹ ká ṣe director náà ló yẹ kó gbowó jù because ó ti bẹ̀rẹ̀ látòrí pre-production níṣẹ́ ti bẹ̀rẹ̀ dé production dé post-production ó dìgbà tó bá yọ final copy tó bá cut final copy ní studio tí fíìmù jáde bóyá sinimá ni bóyá kankan oníṣẹ́ director ṣe dúró. tó fẹ́ tó níṣẹ́. bẹ́ẹ̀ni oníṣẹ́ director ṣe dúró but an actor will just come okay a month ni contract ó ti kúrò ní ó kúrò ńbẹ̀ èmi ìgbọ́n tó bá send script sí bí a ṣe ń ṣiṣẹ́ Nàìjíríà mi ó wá send script sí mi ó di àárọ̀ ọjọ́ tó bá fẹ́ wá sí location kó tó kà director gbọ́dọ̀ ti kà kó ti gbé sórí kó ti draw storyboard there gbogbo angle gbogbo shot tó fẹ́ yà kó ti mọ̀ so ṣe ti pé kò ń ṣiṣẹ́ kékeré so tó bá ní director ń gbowó director kan ló yẹ kó máa gbowó jù but nísìnyí other way round ni ọ̀pọ̀lọpọ̀ wá fi ń ṣiṣẹ́ ẹlòmíì kò tẹ̀ ní rí director actor ló máa fún date. now film nígbà tẹ́ bẹ̀rẹ̀ film nígbà yẹn àti nísìn àwọn ìyàtọ̀ wo lẹ rí ń bẹ̀. like I said pé industry yẹn ń grow sí ní Nàìjíríà ṣó ti yé bó ti yàtọ̀ pọ̀ gan both storytelling picture background setting and every other thing costume everything ló ti ń yàtọ̀ because àti nísìnyí àti wá go global ó ti yàtọ̀ sígbà tó pé CD eléyìí tá à ń ṣe lọ́yìn nísìnyí bóyá káwa tó rí bí rárá bóyá àwọn ará Canada ló máa kọ́kọ́ wò tí ò bá dẹ̀ ti clean tí ò ti fáwọn èèyàn ní nǹkan tó fẹ́ wá kàn fà sókè ni wọ́n fẹ́ wo nǹkan míì. That's the quality production. Yeah, ó ti yàtọ̀ in terms of quality ó ti yàtọ̀ mi ò gbọ́dọ̀ parọ́ tán ara wa jẹ. ìgbà tẹ́ ẹ̀ ń ṣe PM yẹn ẹ bá mi dárúkọ bí àwọn artist bíi mélòó kan tẹ́ ti ṣiṣẹ́ pẹ̀lú wọn rí tí wọ́n jẹ́ star artist. wọ́n pọ̀ bàbá Kọ́lá Oyèwọ̀ wà nù wọn àǹtí Bíntà Ayọ̀mọ́gàjì wà nù wọn madam Ṣàjẹ́ wà nù wọn wọ́n pọ̀ Ògògó wà nù wọn. Ògògó. Yeah. Yínká Quadri nǹkan. Bàdá Yínká wà nù wọn. Sáyé Balógun tá bá ń sọ̀rọ̀ nípa actor tí mo fi kó tẹ àjọ like ara wa sọ̀pọ̀tọ̀ ni kéèyàn like èèyàn ìwọ lè like èèyàn kó rò pé like ẹ kó má like ẹ o dẹ̀ lè like èèyàn ìwọ dẹ̀ ènìyàn dẹ̀ lè like ẹ kí wọ́n má like ẹ lọ́sọ̀ wá pé actor tàjọ like ara wa ní industry jù Sáyé Balógun bẹ́ẹ̀. ṣùgbọ́n ní káwọn olólùfẹ́ yín máa tún retí iṣẹ́ mi. ìgbà tó bá ti yọ náà ni but lágbára Ọlọ́run we are working on it because àwa náà fẹ́ bá wọn kópa nínú sinimá àwa náà fẹ́ ṣe sinimá máa ń sọ àwọn tó ń ṣe wọn ò gbé wá látọ̀run wọn ò dẹ̀ lórí méjì opportunity ló separate ẹni tó ti ṣe àtẹni tí ò tí ì ṣe. àwọn wo ló ti ṣe sinimá lábẹ́òkúta wa ẹ̀. àwọn tó ṣe sinimá Ṣẹ́gun Ògúngbè ti ṣe sinimá. Okay. mo ń dárúkọ Ṣẹ́gun Ògúngbè tó pọ̀ rẹ̀ mi ni mo dẹ̀ mọ̀ pa ṣe sinimá yẹn tẹ̀ ó làmìlaka sọ pé àwa tá a wò àtàwọn tí wọ́n ti lọ wò ṣàmì pọ́tọ̀ ní kí àwa mo ní pé àwa tá a wò àwa tá a já òṣèré filmmaker tá a wò àtàwọn tó lọ wò kọ́mẹ́ǹtì tí wọ́n kọ́mẹ́ǹtì lórí ẹ̀ in fact mo bẹ̀rẹ̀ fún un lẹ́yìn Ṣẹ́gun Ògúngbè
I think ẹni tó kọ́kọ́ ṣe lábẹ́òkúta was Ẹ̀bùn Olóyèdè. Ọ̀gá mi. Yeah, sinimá náà ṣe. Sinimá wo? Sinimá náà ṣe. Èwo? Àdìtú kò ṣe gbèjà. Ok, ṣé sinimá l'Àdìtú? Sinimá ni. Àdìtú? Yeah. Wọ́n shoot both English and Yorùbá. Ọdún wo nìyẹn náà? 2000. Kò ń ṣàdìtú Elédùmarè o, àbí ṣàdìtú Elédùmarè? Àdìtú kò ṣe gbèjà. Àdìtú kò ṣe gbèjà. Sinimá ni àbí? 2008 náà ṣe. Sinimá ò tí máa popular dáadáa ń gbà. Torí ẹ̀ náà ni mo sọ pé òun ló kọ́kọ́ ṣe. Ọdún àtẹ̀sí ṣe more than 3. Ọdún ló ṣe sinimá Lákàtàbú. Lákàtàbú. Ó pọ̀ sinimá yìí ti tó bí 3. Lẹ́yìn yẹn ńkọ́? Lẹ́yìn àwa tó kù náà ṣì ń struggle pa fẹ́ ṣe. Àwọn bíi scene wo lẹ ti ṣeré nínú fíìmù? Kò fẹ́ẹ̀ sí scene tí wọ́n ń ṣe nínú fíìmù tí mi ò ṣe rí. Ẹ ti ya wèrè rí àbí? Acting ni. Bẹ́ẹ̀ ni acting ni yóò ṣe big deal. Ẹ dẹ̀ ti kú rí? Acting ni kò ṣe big deal. Mọ́tò payín náà rí? Acting ni kò ṣe big deal. Ṣé ti ṣe? Mo ti ṣe. Ẹbí mi mo dúró tí mo sọ̀rọ̀ yìí so. Mo fẹ́ mọ̀ ní so ẹ mọ̀ báwọn kan máa ń sá fáwọn scene kan. As an actor kò sí scene tó yẹ kéèyàn sá fún tó gbọ́dọ̀ sá fún as an actor. Fíìmù wo lẹ ti ya wèrè? Èmi ò lè rántí mọ́. But ẹ ti ṣe á tó bí ọ̀nà mélòó? Kò lè less than 2 or 3 scenes. 2 or 3 films mi ò kàn lè rántí mọ́ torí ó ti pẹ́. But ẹ sùn sínú ọ̀gbàrá o. Ẹ mọ̀ báwọn wèrè kan wà wọ́n máa fi branding sí. Ṣe mọ̀ pé ó depend lórí ntí director àti storyline bá sọ so storyline ò lè sọ pé bóyá ó ń jẹun lọ́wọ́ ní nǹkan ṣe tán dẹ̀ sáré gbé lọ sí hospital kí wá ní òun fẹ́ lọ sùn sínú ọ̀gbàrá torí kán lè sọ pé ó sùn sínú ọ̀gbàrá. Ẹ ti ṣẹ̀wọ̀n náà rí? Kò sí tó bá as long as tó bá jẹ́ acting. Ṣé ẹ ti ṣe rí? Mo ti ṣe lẹ́wọ̀n rí nínú fíìmù. Ẹ ti ya wèrè náà rí? Nínú fíìmù. Wọn ò dẹ̀ yìnbọn fún yín? Mo sọ fẹ́ kò sí róò tí mi ò tí ì ṣe nínú fíìmù. Tẹ́ ti ṣe? Kò sí. Èwo lẹ ṣe rí tó fẹ́ dà tó bu yín lọ́wọ́ ṣé kò sí? Kò sí róò tó mo ṣe tó bu mi lọ́wọ́ because I'm an actor so why would it bu mi lọ́wọ́? Ìgbàgbọ́ ní káàkó oríṣiríṣi nítorí káàkó bá gbàgbé ọ̀nà ẹ̀ ni èmi máa ń dira Jésù so. Ṣé Christian ni yín? Lágbára Ọlọ́run. Sẹ̀mí Durojaye. Sẹ̀mí lórúkọ táwọn bàbá àti ìyá mi sọ mí lọ́dún náà lọ́hùn. But to God be the glory, Ọlọ́run ti gba ṣàkóso láti early 90s. Mo ti di Christian. Mi understand statement yẹn o. Ọlọ́run gba ṣàkóso. So kò gba ṣàkóso lọ́dọ̀ àwọn parents yín ni àbí? Ṣé bá àwọn parents mi àwọn parents mi wọ́n wà láyé tán èmi wà láyé tèmi. Ẹgbà táyà lọ́lọ́run gba ṣàkóso. Ṣé àwọn pé ṣé àwọn tó sọ yín sẹ̀mí ọmọ? Ṣé àwọn pé ìgbàgbọ́ bàbá ògbọ́mọlà? Ọ̀tọ̀ ni. So dẹ́ máa lọ. So you are not a devoted Christian? To the glory of God. But you are a born Muslim. Mi ò dispute ẹ̀. Mo sì fún wọn lówó ọdún. Ọdún léyà tó kọjá ẹ̀. Ìgbà tẹ̀tẹ̀ lọ́lọ́run gbà ṣàkóso ni mo ṣe ń bẹ̀rẹ̀. Ọlọ́run gbà ṣàkóso ayé mi. But inú Mùsùlùmí náà bí. Ọlọ́run gbà ṣàkóso ayé mi Jésù fi ọwọ́ tọ́ mi. But ànábì ló fi bí yín. Ọ̀gbẹ́ni máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ. Jésù ló wá. Now àwọn ìrírí wo ẹ jẹ́ ká tẹ̀ gbọ́ díẹ̀ nípa àwọn ìrírí ìgbésí ayé náà tó jẹ́ àwọn nǹkan téèyàn máa ń tá lè kọ́gbọ́n àbẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan mo ní Jésù gbà ṣàkóso ayé mi ìrírí pọ̀ gan tí ò bá sí ti Jésù bonirú wa yìí bá wà. Òótọ́ ọ̀rọ̀ ni because àwọn kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ pé tí ò yẹ kò yẹ kí irú wa wà lókè ìpẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni tó pọ̀ gan ṣé kí n jẹ́ kí n kọ́kọ́ mú látòrí ọdún náà lọ́hùn tí mò ń bọ̀ láti Minna. Mo ṣe tán rà pé mo ṣe parí secondary school mi mo fẹ́ wálé. Ọlọ́run ló wà ní kí àbúrò mi dé junior sister mi. Mo ti sọ story time without number but another opportunity láti sọ náà ni kò dẹ̀ kí pọ̀ jù because èèyàn máa fi ń sọ láti fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni. Ọlọ́run kí èmi dé junior sister mi tẹ̀lé mi. So ẹ̀gbọ́n kan wà àjọgbé ládùúgbò ní Minna mi ti rántí orúkọ ẹ̀gbọ́n yẹn mọ́ mo ṣe lọ sí Minna last year mo ń try láti describe ẹ̀gbọ́n bóyá àwọn èèyàn tẹ̀ ṣe máa torí mi ò rántí orúkọ ẹ̀ mọ́. So àwa wà station train station àtìgbà ticket àṣẹ gbẹ so ẹ mọ̀ pé a máa dúró de train tó máa fi dé ni locomotive train ló dẹ̀ wà lọ́dún náà lọ kò ṣe ìgbà tí wọ́n ti ṣe àwọn ilé tí wọ́n ṣe rí so train yẹn bá dé láti Kaduna gbogbo àbárọ̀ gbúrúgbúrú oníkàkú bá wọlé
mo kàn pàdé bọ̀dá yẹn bá train yẹn bọ̀ láti Kaduna Zaria Kaduna bọ̀dá nǹkan tó jọ mẹ́ta nǹkan kí nǹkan àjùmọ̀ra ayọ̀mọ́ra wa èmi ò pé bọ̀dá ti di olè real arm robber gidi gan ló lè gidi so ó yẹ kí n lọ jókòó tàbúrò mi lórí kí n níṣẹ́ mọ́ tabarọ́ lọ́rọ̀ ẹni àbájọ dúró àṣepọ̀dà ń tajẹ̀ tẹ ẹrù ẹlẹ́rù kan bọ̀ látòdì Zaria ni ní ìwà tí train bá ti gbéra kò kí máa ń fast gbéra àwọn locomotive ẹni tó bá wọ locomotive train rí máa ti understand mi wọ́n máa láti slow pace kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí fast so àṣetán ní station mi náà báyẹn train bá gbéra so ó kù díẹ̀ kí train mú fast kí ni ó ti mọ̀ fast speed yẹn kò sí bọ̀dọ̀ bọ̀dá yẹn náà mú ẹrù yẹn báyìí ó dẹ̀ wọ́n pọ̀lẹ́ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí pariwo ó lé ọkọ̀ náà ìfilẹ̀ ìkejì ẹ̀ lélẹ́yìí. káàsì ìyà jẹ mí níjọ́ ìyà jẹ mí ní ọjọ́ tí mò ń sọ yìí. mi ò lè gbàdúrà kí ọ̀tá mi jẹ̀rú ìyà tí mo jẹ lọ́dún. wọ́n bá kì mí mọ́lẹ̀ wọ́n bá ọkàn ní ok tẹ́ ti nà tó ẹ jẹ́ kí plane speed dáadáa ká sọ dànù síta. àbúrò mi ló wá bẹ̀rẹ̀ sí sọkún ọ̀dá mi ni tíkẹ́ẹ̀tì tá a gbà lélẹ̀ Abẹ́òkúta là ń lọ ẹ jọ̀ọ́ ẹ má pa àwọn bíi méjì sí mẹ́ta kan wá reason pé ó mà ṣe pé kò tọrọ ni ọmọ yẹn sọ wọn yìí fi mí lẹ̀ nìyẹn wọ́n wá ní àwọn olóń lọ sẹ́kọ̀ọ́ àbábẹ́òkúta wọ́n fi wọ́n ń ṣọ́ mi bóyá màá bọ́lẹ̀ lọ́nà. nìkan nìyẹn o as if that was not enough ní 1999 to be precise election Ọbásanjọ́ ń bọ̀ lọ́nà àti wà lábẹ́òkúta àti gbogbo nǹkan ti normal so mo wá ní assignment kan èmi àti Dadi Abe Mr. Abiodun Adedeji a ní láti lọ raid gba raiding ṣì pọ̀ a máa ṣe raid video club dáadáa a máa raid video club so through Mr. Latin because we were living together then through Mr. Latin ló gba right yẹn lọ́wọ́ àwọn tó ní fíìmù a máa lọ raid a máa lọ ṣe so àbá àṣepàṣẹ gbéra nìyẹn àbá forílẹ̀ náà far away north so adé Kano so à ń láti wá padà ìgbà tá à ń padà bọ̀ àgbà Lọ́kọ́jà àbọ̀ sí Kaba láti raid gba election Ọbásanjọ́ ń bọ̀ gangan so bá a ṣe wá raid èèyàn kan Kaba ó wá jẹ́ àbúrò area commander ní Kaba wọ́n yẹ kó wa lọ police station yẹn àwa jalè àwọn yẹn kí ló lè ta wá jà right ta ni mímí ìwà tábà every state a bá dé a máa kọ́ dé ọ̀dọ̀ office commissioner of police a máa gba lẹ́tà so wọ́n máa fún wa ní authority pé ẹ fẹ́ ṣiṣẹ́ o so the nearest police station a máa débẹ̀ láti lè gba á fún wa lọ́lọ́pàá bàjẹ́ ṣe ń ṣiṣẹ́ wa nìyẹn wọ́n bá yí mọ́ wa lọ́wọ́ tó lè la wá jà nǹkan kan. pẹ̀lú Mr. Latin. no Mr. Latin ò sí pẹ̀lú wa èmi àti Mr. Latin ló gba right Mr. Latin ló gba right fún yín. so àbá kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pé àwọn tó rán wa mi ò mọ̀ rántí pé Kórèdé films Bọ̀dá Sunday Ṣóyínká ẹ̀gbọ́n mi dáadáa àwọn náà ni ọ ní bóyá jẹ́ ń sinmi lọ́dún náà fíìmù yẹn jẹ́ ń sinmi right ẹ̀ pẹ̀lú right àgbà ká pé nǹkan kan báyẹ̀ pé landline ló dẹ̀ wà báyẹ̀ pé landline yẹn ọ̀hún sí ndìfò ọ̀hún lè gbé kọ́ ọ̀hún kò sẹ́ni tó gbé kọ́ fóònù ring kò sẹ́ni tó gbé kọ́ kí la fẹ́ ṣe so mo rò pé nígbà tí election ti ń súnmọ́ election kù bí ọ̀túnla wọ́n rò pé wọ́n ti ń deploy àwọn ọlọ́pàá káàkiri wọ́n rò pé kọ́ máa kàn keep wa sí cell wọ́n ti gba gbogbo owó tó wà lọ́wọ́ wa àti gbogbo tá a pa bá a ṣe sí rate wọ́n ti gbà wọ́n bá ní níta máa ṣe ni pé tá a bá ti dábẹ́ wọ́n wá kọ lẹ́tà fún wa tá a bá dábẹ́ ká lọ eléwé ràn ká lọ lodge complain pé àwa ṣe nǹkan báyìí àwa ṣáà ń bọ̀ bàtà fi máa dé òru la dé Abẹ́òkúta àbọ̀lẹ̀ báyìí ń bọ́lẹ̀ ní àdátán Dadi Abe gba Ṣàjẹ́ lọ wọ́n dà pé onílé kan Ṣàjẹ́ ó gba Ṣàjẹ́ lọ fẹ́ lọ sùn ó wá kémi nìkan màá ní láti dó Kejìgbò là ń gbé
bá fẹsẹ̀ ẹnu lókè jù ìgbà tí màá délé mo kọ́lẹ̀kùn kò sẹ́ni tó ṣílẹ̀kùn fún mi èmi ọmọ kí ló ti ṣẹlẹ̀ mo kàn ká jẹ́ kí n máa lọ lé wa ní Ìlógbò torí family house wa Ìlógbò ló wà bá gbéra so mo dé ẹmọ junction àti yàsílẹ̀ goroso níbi ẹmọ pé yàrá tó lọ sí Ìlógbò yẹn bí ọjà alẹ́ yẹn tí kan lọ báyìí tí kan lọ báyìí kí n yà sí Ìlógbò mo kàn ní bọ̀bọ́ yẹn kàn pàdé mi lọ́nà ni àti fi lọ́tí lọ bí oṣù kan kí ló ń wá time it was around maybe 12:30 to 1 mo travel Abẹ́òkúta ti lé gan wọ́n pààyàn ṣe Abẹ́òkúta ṣe mọ̀ pẹ́lẹ̀ ṣọ́nbọ̀n kankan kíníkan pé òní mi ò ní lè kọjá gbábẹ́ yẹn kankan báwo ni wọ́n fẹ́ ṣe báyìí kankan mo travel ń bọ̀ ok n tó ń lè ṣe ni pé kí n wá lọ sùn lé òun àṣẹ ó lè ní wọ́n àṣẹ wọ́n operate àwọn ará yẹn operate níwájú òun dúró bí security kẹ má bàa kọjá òun dúró bí security gbàgbà ìgbà yẹn ọ́fíìsì ọláyà náà Òkèjìgbò lọ́fíìsì ọláyà ṣe ń lò lọ́fíìsì so ó bá mú mi wọnú àwòrò yẹn ilé kan àbílẹ̀ méjì ló bo bẹ̀yẹn sí títì bí opposite bí tọ́láyà ń lò lọ́fíìsì yẹn àbáwọ̀ bẹ̀ ń bá èmi dẹ̀ rí bible máa ń fi bible láti even when I was a Muslim I'm always with my bible kékeré báyìí bá mu bible wọn bẹ̀rẹ̀ sí mo ń ka bible yẹn di àná 4:45 ó kàn àkọlẹ̀kùn ni wọ́n kàn ilẹ̀ tí wọ́n kàn bá ṣáà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń bá gbọ̀nà lé mi lọ mo á rò pé títán mi ò lè já torí stress journey nǹkan kankan mi ò lè jáde níjọ́ kìíní níjọ́ kejì níjọ́ kẹta ìgbà tó di níjọ́ kẹrin Òkèjìgbò níbẹ̀ náà ni gbogbo àrẹ̀ ti máa ń pàdé mo bá gbọ́ Òkèjìgbò lọ so bí mo bá dé Òkèjìgbò mo bẹ̀rẹ̀ sí narrate pé nǹkan tó ṣe mí báyìí la ṣe rìn faralẹ́nu mi ò rán ṣé sólò ni àbí bọ̀dá Káyọ̀dé Amọ́lẹ́gbẹ́ Jídé ló ń sọ̀rọ̀ pa ẹ̀ àárọ̀ ìjẹta náà pa síwájú mi báyìí. ìyẹn tẹ sunlé ẹ tí mo sunlé tó bá jẹ́ pé wọ́n òru tí mo sunlé yẹn náà lè bọ̀ tó wá wọlé tán bẹ̀mí àti ẹ̀ kí ló fẹ́ ṣe ní ìbáṣẹ̀lẹ̀. ó sì kòkò tí tàn síbẹ̀ o. the same 1999 yìí after the election of Ọbásanjọ́ ó ní máa nǹkan Honorable Aṣáde a fẹ́ ṣe fíìmù fọmọ ẹ̀ ọ̀gá mi Sama ló fẹ́ direct fíìmù yẹn so àwọn náà kó fíìmù yẹn lẹ̀ èmi mo fẹ́ manage iṣẹ́ yẹn mo fẹ́ ṣe continuity ṣe gbogbo ìmọ̀ra wọn ṣá so mo á fẹ́ ìrìn tí mo fẹ́ rìn jẹ́mọ̀ kó sì sí fóònù mo máa ń láti lọ sí ọ́fíìsì Bọ́sẹ̀ Olúbọ̀ ní Kétu lẹ́kọ̀ọ́ láti lọ kó equipment mo dẹ̀ máa ní láti lọ sí Ifẹ̀ láti lọ fún wọn kópa lọ yẹ̀wọ̀ ní script bá gbéra láàárọ̀ gbúdúgbúdú mo bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn mo dé ọ́fíìsì Bọ́sẹ̀ Olúbọ̀ mo kó ná àti Dr. Bọ́sẹ̀ Olúbọ̀ mo kíyìn o mo kó iná yẹn mo gbé kámẹ́rà mo forí lé Ifẹ̀ ìgbà tí mo dé Ifẹ̀ mi ò bọ́n kọ́lọ̀ ìwọ̀ nífẹ̀ ọ̀nà wà lálùpọ̀ kẹmọbìnrin yẹn ṣe máa ọ̀nà wà lálùpọ̀ lọ shoot film bó wá gba lálùpọ̀ lọ dé lálùpọ̀ àjọsọ̀rọ̀ mo fún wọn lówó ti fẹ́ fún wọn mo fún wọn script nǹkan kan mo máa ń padà bọ̀ lábàkúta ìgbà tí màá fi padà mi ò jẹ́ ní ti látàárọ̀ mo ṣe ń rìnrìn àjò yẹn o ìgbà tí màá fi padà lábàkúta ó ti ń lọ bí around 6:30 to 7 ilẹ̀ tí ń ṣú so oríta mẹ́rin ni mo ti fẹ́ wọ mọ́tò àpáta mo kàn rí woman kan tó ń rò sí popcorn jẹ́ kí n bára popcorn yìí bọ́ọ̀sì mo fẹ́ wọ̀ ti dúró mo lè jókòó bọ́ọ̀sì mo pé bọ́ọ̀sì sí tó wà lẹ́yìn driver bọ́ọ̀sì èmi làwa jókòó sí so bọ̀ ẹ̀yìn driver ni mo wà direct woman kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ó dẹ̀ gbé ọmọ kékeré kan lọ́wọ́ ọmọ kékeré tó gbé lọ́wọ́ yẹn ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí fẹ̀ mọ́ mi ń sunkún ṣe gbé ok bá gbé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí fún popcorn jẹ à ń continue ìrìn àjò wa ọ̀kẹ́ lè máa ṣú sí ni adé ibi odò ọba àbódò ọ̀nà yẹn báyìí ń débẹ̀ báyìí ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí sunkún bá gbọ́ ọmọ yẹn lọ́wọ́ mi pé ọmọ fẹ́ padà sọ́dọ̀ ìyá ẹ̀ ni à ń continue ìrìn àjò wa lọ Láfíà hotel adé iwájú Láfíà ẹkún ọmọ yẹn increase má bèèrè lọ́mọ yẹn pé kí ló ṣẹlẹ̀ sọmọ àṣepọ̀ ọmọ tí mo ṣe bá ṣe rẹ̀ kí ló fẹ́ ṣe kí ni ò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà kọ́ ni kò kọ́kọ́ read meaning sí mi à ń lọ adápàtà bẹ́ẹ̀ ara ń bí i 7:30 to 8 ládàpàtà everybody bọ́lẹ̀ woman yẹn bá kọ woman yẹn bá bọ́lẹ̀ the next woman yẹn ẹ gbà mí o wọ́n ti mọ́kó ọmọ mi o wọ́n ti fi popcorn mọ́kó ọmọ mi o
bóyá lánàá ni mo ṣe lánàá. bóyá lánàá ni mo ṣe lánàá. ká tó fọ̀ èrò ti ń bá lórí mọ́tò wọ́n fẹ́ wá ìwẹ̀ tó mú òkú. gba ẹ̀dẹ̀ ní kí ni yẹn rampant gan gba ẹni kí ni yẹn rampant gan kọ́ mú kọ́ ń ṣe. ẹ máa gbọ́ wọ́n ṣàṣe gba wọ́n bá gbé ọmọ náà dàgbà wọ́n bá gba ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí ó pé tó máa fẹ́ tọ̀ wọn ò lè tọ̀ sára títọ̀ bá ń gbọ̀n wọn so the only thing láti fọmọ láti express fún òfẹ́ tọ̀ ni kó máa sunkún wọ́n yẹ gbọ́mọ ẹ lọ́wọ́ bọ́mọ ṣe tọ̀ ni. gbogbo tó wá pé gbogbo mọ́tò yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí búyá yẹn kíní kan ní because mi máa ń like sọ àwọn derogatory word kíní kan ní nǹkan ṣáṣí máa fún tẹ̀yìn ṣẹlẹ̀ fojú ẹ̀rọ ọmọlọ́mọ nǹkan kan mo wá fẹ́ sọ̀rọ̀ omi bọ́ lójú mi fẹ́ sọ̀rọ̀ ọmọ Ìgbò kọ́kọ́ pè mí sẹ́yìn come you better thank your God if to say the boy no peace now therefore born you to Achiso just dey go don't say anything imagine kò sí phone kọ́ lè fi communicate ṣé wọ́n ti nígbà tó lú ẹ̀ because there and there wọ́n máa ju táyà tó lú ẹ̀ lọ́rùn tó máa sùn so gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ sí mi yẹn àwọn ẹ̀kọ́ tí mo rí ń bẹ̀ that is why ti máa ń sọ I kept saying it ẹni tó bá ti rí tipẹ́ ṣọ́ra fún ẹni tó bá ti rí tipẹ́ ṣọ́ra fún because o mọ tẹ́niyẹn ti lè yà kó o tó gbà ọ̀rọ̀ sí yàn lẹ́nu pé àká lọ lémi wá lọ sùn jẹ́ kó jẹ́ pé ẹni tó mọ̀ dáadáa torí ó lè fà kó òjijì látọ̀dún yẹn lọ́hùn kò sí àfi tó bá pọ̀ ọmọ tí mo bí nú mi kí n máa jẹ kò sí tí mo lè máa jẹ kọ́mọ kan fẹ́ mọ́ mi ó prefer láti fún èèyàn lówó kán lọ rà á fún mi ò ní fún lọ́mú. kó má jẹ tí mò ń jẹ. irọ́ o because kíni yẹn máa ń that thing kept coming but to God be the glory here we are today. ẹ̀kọ́ ńlá ni o. here we are today. Máyégún tíátà ni ẹ ti gbádùn láti bí ìṣẹ́jú mélòó kan lórí ètò Aláǹgéré. ẹ̀mí àtúbọ̀ báwo ni káwọn olólùfẹ́ máa retí báyìí. mo ti sọ I'm always in the movie mo ń ṣe film behind the camera behind the scene but àwa náà ń ṣiṣẹ́ lọ́wọ́ kíní yìí ni tí òun ò bá sí ká má ti dábàá wọn kánikánni má dábàá wọn. ìyá náà ṣẹlẹ̀ owó dẹ̀ ṣì wá ní fíìmù. ó wà ní di fíìmù tó bá ṣẹlẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn Ọdúnládé Adékọ́lá lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn Fẹ́mi Adébáyọ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Tóyìn Abraham ẹ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn Fúnkẹ́ Akíndélé ó wà ní di fíìmù lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Múyìwá Adémọ́lá ó wà ní di fíìmù tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe àbí bó ṣe yẹ kó rí. mo rò bá ti kọ́gbọ́n kan àbí méjì láti ọ̀dọ̀ àlejò ta ní lórí ètò yìí lónìí ẹ̀kọ́ ló sì jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jọ ń wòra wa náà. ẹ jẹ́ kí n fún wọn ní àwọn social media and okay ẹ fún àwọn èèyàn ní social media and yín. TikTok mi Ayobami Durojaye TikTok handle mi Ayobami Durojaye Facebook mi Ayobami Lanre Durojaye Instagram mi Ayobami Durojaye so kò síbi tí eléyìí tí gbogbo àndùn sẹ́yìn lọ́lẹ̀ tí. bẹ́ẹ̀ eléyìí tí àfihàn sọ̀rọ̀ nìyẹn. láàrin bíi 2 minutes mo rántí àgbà òṣèré kan mi ìmọ̀ bóyá ẹ bá wọn ṣiṣẹ́ pọ̀ rí mo fẹ́ bóyá ẹ lè bá sọ̀rọ̀ díẹ̀ ń pa wọn Yẹmí Adégúnjú àti Goroso. of Africa Yẹmí Adégúnjú dé àròlé Ògúndé Balógun olùbẹ̀rin Lágídígba the producer of Adébísí Gbéngbélékú ológbò àpèrán níṣẹ́ àwọn ẹlẹ́yẹ kó má bàa jíṣẹ́ kí iṣẹ́ fún mi lọ́dún 1983 ní Hubert Ògúndé ẹ̀já fi yẹn lẹ́sìbẹ̀ Yẹmí Adégúnjú is a very good brother to me he was a very good brother to me and ọ̀gá tó dáa ni wọ́n so and baba Goroso baba o kọ́lọ́ bá mi délẹ̀ fún ẹ̀yin méjèèjì o kọ́lọ́ bá mi fọ̀rọ̀ kẹ́yìn gbogbo wọn àbáwọn ní industry wọn lè ṣàìdá sí wa èèyàn gidi ni wọn. ẹ̀bà ńkọ́. bọ̀dá Kim ẹ̀bà Kim Ventures kò so is either you like him or you hate him kò sí bó ṣe ní close mọ́ bọ̀dá Kim. ẹ̀yin àti wọn náà close. his sense of humour is top notch so o máa fẹ́ close mọ́. Ọlọ́run bá foríjì gbogbo wọn. àmín o àmín. ẹ ṣé gan ẹ kú ìgbádùn ètò wa Aláǹgéré. Thank you very much for watching our show. Àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa
iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá ẹ máa gbé wọn bọ̀ ń bí àti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí báyìí. ó tó gbà wọ́n tẹ́ ti dé bí. since June 2025. kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí. wọ́n ń gbìyànjú. ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ni ìnáṣẹ́ máa ń jìnrìn jáde. máa ń ṣeré síta lọ síta. ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómore à ń pè ní Mercy Health Nursing Home number 7 Shodalamu Street Surulere Olómore Abẹ́òkúta. I got my own specialty in different areas of care of the older people. lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní àròǹbí òun ni mo wá lọ sí òkè over 25 years now. bàjẹ́ màmá ni bàjẹ́ bàbá kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. àwa ṣe ní ọ̀nà tó yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. a ní mọ́tò ń bíbá tí a fi ń gbé wọn jáde bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church ẹlòmíì lè ní doctor's appointment. yàtọ̀ sí yẹn a ní dedicated hospital tí ó ń look after bíbá. Ifros Hospital kò ju 5 minutes walk lọ. yẹn lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. Àlàǹkèrè